Mo kí ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin ọmọ ìyá mi nínú èdè Yorùbá, ọmọ ìran ọmọlúàbí, ọmọ ìran Odùduwà, mo kí yín dáadáa. Mo kí gbogbo ẹlẹ́sìn kan tàbí ìkejì àti ẹlẹ́sìn kẹta, mo kí yín a kú dédé àsìkò yìí. Bó bá ṣe wu oníkálukú ni kó gba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bó bá ṣe wù ẹ́ ni kó o ṣe gbà á. Ṣùgbọ́n mo fẹ́ sọ kinní kan nípa àwọn ọ̀rọ̀ kan tó ń jà ràìnràìn. Ẹ káàbọ̀ sí Jùgbà Master Channel. Orí ìkànnì yìí, tó bá jẹ́ òdodo ọ̀rọ̀, ó ṣe pàtàkì láti sọ, pàápàá èyí tó bá ní ṣe pẹ̀lú ìran mi, ìran ọmọlúàbí. Oríṣiríṣi ni a máa ń wò lórí móhùnmáwòrán orí tẹlifóònù wa. Ó dà bẹ́ẹ̀, wọ́n ń sọ̀rọ̀ làákàyè. Bá a ṣe rí àwọn òpònú, náà là ń rí àwọn olódodo àti olótìítọ́ ènìyàn lórí àwọn ìkànnì wọn. Èyí tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin pẹ̀lú ọ̀gbẹ́ni kan tí wọ́n ní ó pa girlfriend ẹ̀. Bí girlfriend ẹ̀ ní o, bí girlfriend ẹ̀ kọ́ o. Ṣùgbọ́n kinní kan tá a mọ̀ ní wípé ó pa ènìyàn, ó kùn wẹ́lẹ́wẹ́lẹ́. Òkun èèyàn lè pé o, ṣe nínú ayé tá a wà yìí náà. Nínú ayé tá a wà yìí náà ló ti pààyàn, ó tún wá pa á tán. Kì í ṣe pé pípa pé èèyàn kàn fún èèyàn lọ́rùn lásán o. Ó pa á, ó ti láwọn nǹkan èròjà tí ó ń kó irú àwọn nǹkan báyìí sí, tó bá ti pa wọ́n tán. Nínú àwọn nǹkan tá à ń rí wò lórí fóònù, àáfàá ni. Èmi ò ń ṣe Kìrìsìtẹ́nì, lóòótọ́ Joel ni mò ń jẹ́. Mi ò ń ṣe Mùsùlùmí, Rùfáì ló kọ bàbá mi. Bẹ́ẹ̀ ni, mi ò sì bá wọn ṣiṣẹ́ ṣe. Ọmọ eégún létí ni mí, ìyá bàbá mi eégún létí ni. Kí ló dé kànrànká mú ẹ̀sìn àjòjì? Àwọn kan mọ̀ bínú nísìnyí o. Wọ́n gbàgbé ìran wọn. Àtẹ̀sìn Kìrìsìtẹ́nì, àtẹ̀sìn Mùsùlùmí, ṣé bọ́lọ́run ṣe rán wa la ṣe ń ṣe? Bẹ́ẹ̀ làwọn kan nínú oníṣẹ̀ṣe náà, ṣé bí Ọlọ́run ṣe rán wọn ni wọ́n ṣe ń ṣe? Ṣé bí àwọn baba ńlá wọn ṣe fi lé wọn lọ́wọ́ ni wọ́n ṣe ń ṣe? Ẹ má bínú, mò ń dọ́gbọ́n wo ọ̀rọ̀ arákùnrin ni o. Torí téèyàn ò bá jẹ́ ìkà tán pátápátá, kó mú ọ̀bẹ kó sì fi gé ọmọlàkejì ẹ̀, ó ní agbára díẹ̀. Kí Ọlọ́run bá kó jọ̀ kó ṣe àánú wa, a ní ráre fẹsẹ̀ sí. Ìdí tí wọ́n ṣe máa ń polongo ń gbà míì, tó bá ń jáde sọ bí ò ń lọ, ìgbà míì tí ẹ bá sọ bí tó ń lọ náà, bó ti ṣe pàtàkì tó kéèyàn sọ bí tó ń lọ, tí ò bá tí ì ráre fẹsẹ̀ sí ni. Torí pé àṣírí ọ̀kàn tú ni, ẹni tó kú ó ti kú gbé. Eré kí lajá ń bẹ́kùn ṣe? A pàdé lórí Facebook, a pàdé lórí online, a pàdé lórí ẹ̀rọ ayélujára. Yes, kò sí tó burú ń bẹ̀. Àìmọye àwọn èèyàn tó pàdé irú ẹ̀ tí Ọlọ́run ṣàánú wọn látara ara wọn. Ṣùgbọ́n mélòó lé èèyàn gidi tó wà láyé tí wọ́n bá wá ń pariwo, tí àwọn kan ń bú ẹ̀sìn kan, tí wọ́n ń tako ẹ̀sìn kan? Ṣé àwọn ọmọ àlè inú ẹ̀sìn yẹn kọ́ ló ń fà á? Ẹ̀yin àáfàá, ẹ pera yín, ẹ bára yín sọ̀rọ̀. Kànràn tẹ́ ẹ fi ń jà
lórí social media tẹ́ mọ̀ pera yín lórúkọ oríṣiríṣi, ẹ̀yin gan ẹ̀ ń tàbùkù Islam, ẹ̀ ń jẹ́ kábùkù bá ẹ̀sìn mùsùlùmí. Àpẹẹrẹ wo lẹ fẹ́ fi lélẹ̀ fáwọn tẹ́yìn ń pè sọ́nà Ọlọ́run? Ṣé ẹ tiẹ̀ ń pè ẹ̀ sọ́nà Ọlọ́run ni? Ìjà ni o, bẹ́ẹ̀ ṣe rówó ni o, lágbájá ṣe kinní kan tí ò dáa, ẹ̀yin lẹ fẹ́ mọ̀, ó dájọ́ kan tí ò sunwọ̀n, ẹ̀yin lẹ fẹ́ mọ̀, àtúwáwí tán ẹ̀ ń gbé kinní kan kiri. Ṣàríà nílẹ̀ Yorùbá, ṣe ráwọn tó ń lo ṣàríà yìí, ní kán mọ̀ lo ṣàríà. Àwọn bàbá wa ní mi ò ní kí Gàmbàrí mọ̀ sùn rárá ṣùgbọ́n kó má ti kìran mi. Àwọn bàbá ńlá wa ní ètò ìdájọ́ kó tó di pé àwọn òyìnbó dé. Láyé ìjọ́un wọ́n bá ní ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé àwọn bàbá ńlá wa, àwọn kábíyèsí, àwọn baálẹ̀, àwọn ibi tí wọ́n ti ń ṣe ìdájọ́ tí ò dáa ni. Wọ́n sì ní ẹ lọ gé orí, ẹ lọ bẹ́ orí, ẹ lọ gé ẹsẹ̀. Kí ló dé tó jẹ́ pé àṣà ẹ̀sìn ẹlẹ́sìn ló wù yín? Àwọn tó ní gan ọ̀nà tí ń gbà ló lè gbọ́ wípé ó ṣe wọ́n láǹfààní kan. Àwọn tí ò jẹ́ nǹkan kan láyé ni ṣàríà mú nílẹ̀ Haúsá. Wọ́n wá torí ẹ̀sìn, wọ́n wá ń kọ̀yìn wa síra wa. Mo ní mùsùlùmí nínú ìran, kìrìsìtẹ́nì wà ń bẹ̀, oníṣẹ̀ṣe wà ń bẹ̀. Ṣé tí wọ́n bá jọmọ ìyá mi, tí wọ́n bá ní mo yájú sí èèyàn kan, o sì wà lórí ìjókòó àwọn tó fẹ́ dájọ́ ṣàríà yẹn, tó kì í bá ń ṣe ìkà tí mi ò pààyàn, irú ìdájọ́ wo ló fẹ́ dá fún mi? Ṣé kì í ṣe wípé bí wọ́n ṣe ṣàríà yẹn ó ti mú wà ọ̀dájú dání? Ṣé èsì pé fi ń sọ ẹ̀sìn lẹ́nu ni? Ṣé gbogbo ìwà tẹ́ ẹ̀ wù nísìn kì í ṣe àwọn ìwà tó lè máa lé àwọn èèyàn ní ìlànà ẹ̀sìn mùsùlùmí kọ́? Ṣáwọn tó wà ń bẹ̀ máa dúró? Jelil lórúkọ Abdul-Jelil, ó wà ní súnà mi. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n jàgídíjàgan tọ́pọ̀lọpọ̀ yín ń ṣe lórí social media kò jẹ́ ká rí yín bí èèyàn Ọlọ́run. Ọba Rashidi Olúwo, ẹ̀ ń pariwo àwọn babaláwo lẹ́lẹ́bọ. Mufti Ìwó ń pariwo babaláwo lẹ́lẹ́tùtù. Kí wá di tàáfà yìí o? Ọmọ Ìlọrin, ṣẹ́ẹ̀rí pé tó fẹ́ ta ẹrẹ̀ bá ìlú Ìlọrin. A gbọ́ pé àáfàá ńlá ni bàbá ẹ̀. Ṣé wọn ò ní máa fura sí pé àbí bàbá ẹ̀ ti ṣerú ẹ̀ lójú ẹ̀ ni? Kí lẹ fẹ́ ká sọ pẹ̀lú àwọn èèyàn? Kò lè jẹ́ gbogbo èèyàn tó ń bá rìn ló mọ̀ nípa tó ń ṣe, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn, ìdá 90 nínú 100 àwọn tó ń bá rìn ó ti fi tiẹ̀ kó bá wọn. Ẹjọ́ àwọn tí wọ́n pa, ibo ni wọ́n ń tà sí? Ẹ dáhùn. Ọmọkùnrin tó pààyàn yìí ó ní, obìnrin tó palẹ̀ ń wò yẹn, ṣé ọmọ tó pa ẹ̀ ní ìsìn tó ba ayé ẹ̀ jẹ́, tá àfà ìba ayé ẹ̀ jẹ́ yìí, ṣó lè rógo ẹ̀ lò mọ́? Ẹni tó pa tó kun wẹ́wẹ́, béèyàn bá ti kú ó ti lọ ni. Kí lẹ fẹ́ kó jẹ́ ọjọ́ ọ̀la àwọn òbí ọmọ yìí tí wọ́n sì rán jáde iléèwé? Ìdájọ́ òdodo lórí ọmọ yìí bó bá wáyé tán sójí ọmọ yìí. Wọn ìbẹ̀rẹ̀ ṣẹ̀ríà o. Àáfàá kan, ẹrú kan tí mú ní búgba ẹrú. Ǹjẹ́ gba ẹrú yòókù náà ṣé wọn ò ní rí 99 nínú gba ẹrú tó wà yẹn? Wọn ò ní rí 99 tó fìwà jọ. Babaláwo ló ń ta ẹ̀yà ara èèyàn fún ni. Kìrìsìtẹ́nì ló ń ta ẹ̀yà ara èèyàn fún ni. Kó jáde, kó jẹ́wọ́, káwọn agbófinró ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe é. Àwọn wo ló ń tà á fún? Àwọn wo lẹjọ́ ń ṣiṣẹ́ yẹn tó fi sọ ilé rẹ di ibi tí wọ́n ti ń gé ẹran èèyàn, tó sọ dabatíọ̀ orí slab?
tí wọ́n ti ń lọ rẹ ẹran, tí wọ́n ti ń ná ẹran, o ti ní àwọn bọ́kẹ́tì, àwọn drum nínú ilé, gbogbo yẹn náà ni wọ́n ṣe àfihàn rẹ̀. Irú àáfà yìí, àáfà àpamọ́lẹ́kúnjayé ni. Bẹ́ẹ̀ bá rí bó ṣe ń wò náà, ẹ mọ̀ pé léyìí ti dájú, ó ti pẹ́ nínú ìwà ọ̀daràn. Bẹ́ẹ̀ bá dẹ̀ nìkan wá ṣe wáàsí, òun náà jáde yóò ṣe wáàsí o. Ẹ̀yin mufti, pàápàá jùlọ mufti Ìwó, ẹ̀yin imam, ẹ̀yin sheu lọ́lọ́kan òjọ̀kan, ọba Abdulrasheed tó ń sọ lẹ́nu tí ó mọ̀ pé òun ń sọ àpò ìyàkọ́. Ṣé bẹ́ẹ̀ náà lẹ fẹ́ràn Ọlọ́run tó? Gbogbo wàhálà tẹ́ ń ṣe gìrìgìrìgìrì tẹ́ lẹ́ ń gbèjà Ọlọ́run yìí, Ọlọ́run lè má mọ̀ yín, ó lè má sí orúkọ yín níwájú Ọlọ́run, nítorí pé ẹ̀ ń ba nǹkan jẹ́ ni, ẹ sì lẹ́ ń tó nǹkan ṣe. Bí ẹ bá fẹ́ pe èèyàn sí ìlànà Ọlọ́run, pé mo fẹ́ pe ìpè sí ọ̀nà Ọlọ́run, ó ní bí wọ́n ṣe ń pe ìpè sínú Ọlọ́run. Bó o lẹ ṣe ń pe ìpè sọ́nà Ọlọ́run ní tiyín? Abdulrasheed, ọba ìlú Ìwó, kò sọ́gbọ́n bẹ́ẹ̀ bá ń sọ òkú sọ́jà, yóò lé èèyàn tiẹ̀ tó máa fẹ́ràn ẹ̀, àwọn èèyàn bíi tiẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń sọ fojoojúmọ́ ṣe dáadáa, yóò láwọn èèyàn tí ò ní fẹ́ràn ẹ̀, wọn ò ní fẹ́ràn ẹ̀ pàápàá. Èwo ni ti gígé ẹran èèyàn? Ẹ dákun só fẹ́ sún jẹ ni? Ẹ dákun só fẹ́ jẹ ni? Ẹ dákun àwọn èèyàn wo ló ń tà á fún? Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa o. Ẹ jẹ́ ká fura nípa ọ̀rọ̀ ẹ̀sìn, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Èmi ò sọ pé mùsùlùmí nìkan ni wàá wà lọ́wọ́ ẹ̀ o, ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n torí fúlẹ́ńgé wàhálà ẹ̀yin àáfàá tó pọ̀, ẹ̀yin kan ló ní jálàbí, èmi kan lè mi ò ṣe jálàbí, èmi kan lè oníwàásí, èmi kan lè onífìlà, èmi kan lè oníláwàní, ìtòyẹ̀ ẹ̀ ṣe. Ewu ń bẹ nínú àwọn ọmọ ilé kéwú tẹ́ ẹ̀ jẹ́ wọn oníṣẹ́ lọ́wọ́. Àìníṣẹ́ lọ́wọ́ ọmọ ilé kéwú yóò le púpọ̀ fún láti jẹun. Àwọn èèyàn ti ń jà. Ṣé àwọn èèyàn tí ò lọ síwájú àáfàá, táàfàá sì fẹ́ jẹun, táàfàá níyàwó, táàfàá bímọ, báwo lẹ ṣe ní àáfàá yìí ò ní gba oríṣiríṣi ọ̀nà láti jẹ́yàn tàbí láti lówó lọ́wọ́? Àwọn àṣírí burúkú oríṣiríṣi. Ara àwọn kìrìsìtẹ́nì míì náà tẹ́ ń lo àwọn ìwé kan, àwọn bíbélì irọ́ kan tí ò sí nǹkan kan nú ẹ̀, wọ́n á ní kinní kan bùkù. Bẹ́ẹ̀ àwọn kan ń ṣe. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà tán yí burú wà dáadáa. Kí ló dé tẹ́ ẹ̀ ronú kẹyìn ayé náà tẹ́ wá ń ba ayé jẹ gan tẹ́ lẹ́yìn táyé ṣe? Ẹ fẹ́ pèèyàn sílànà Ọlọ́run, ẹ wá ń ṣe ní jàgídíjàgan. Anyway, bẹ́ẹ̀ bá jẹ́ káyé ó mọ ẹ̀sìn yín ní ẹ̀sìn dáadáa, àti kíní àti kejì àti kẹta, Ọlọ́run ó bi yín léèrè. Èmi nígbàgbọ́ kan tí mo fi ní mi ò ní bá wọn claim ẹ̀sìn kan. Inú lẹ̀sìn wà, ìwà sí lẹ̀sìn. Ṣé ẹni tó ń pààyàn, tó ń wé orí kiri, tàbí tó ń gbé àgbélébú kiri, tàbí tó ń wọṣọ funfun kiri pé òun oníṣẹ̀ṣe, tẹ́mi èèyàn kan ti ọwọ́ ẹ̀ bọ́ rí? Ọlọ́run wà nítorí pé ó ń sin òun, ó ń lọ mọ́ṣáláṣí àbó ń lọ ṣọ́ọ̀ṣì, òun ó fi í lẹ̀. Wọ́n wà mẹ́ni tí ò lọ ṣọ́ọ̀ṣì, tí ò lọ mọ́ṣáláṣí, tí ò ṣe ẹ̀sìn kankan ṣùgbọ́n tó mọ òun Ọlọ́run lọ́ba. Ó fìwà mọ Ọlọ́run, ó fọkàn mọ Ọlọ́run, ó fi dáadáa mọ Ọlọ́run. Ọlọ́run wà nítorí pé ó lọ mọ́ṣáláṣí, ọ̀yá máa lọ nú ná. Ìwọ tó ń lọ mọ́ṣáláṣí, tó ń lọ ṣọ́ọ̀ṣì, ọ̀yá tó ń hùwà burúkú, máa bọ̀ lọ́rùn àpáàdì. Ọ̀bẹ lọ́rùn ọmọ làkejì, ìkà nìyí, ẹni ibi nìyí.
ní tèmi o, gbogbo yín ń pè fún ìdájọ́ òdodo kí ọ̀rọ̀ àfáà yìí kó má bàa tánìṣí méjì ẹ̀sìn mùsùlùmí. Tiẹ̀ la rí, àṣírí tiẹ̀ ló tú nínú gbogbo ẹ̀sìn, kò síbi tí ṣe ò sí. Àmọ́ ẹ̀yin àfáà Yorùbá ni yín, ẹ sinmi jàgídíjàgan. Ọmọ àlè Yorùbá nìkan ni ó torí ẹ̀sìn ni ó kọjú ìjà sọmọ ìyá ẹ̀. Wọ́n ní àfáà kan ń kó àwọn ọmọ ogun jọ, ó ń kọ́ wọn níbọn, ẹ̀yin náà dẹ̀ ń wòran, ó kọ́ ọmọ yín sínú àwọn ọmọ tó ń kọ́ ọmọ ẹ̀ lọ wùdú àwọn ọmọ yín kò lè kéwò ẹ̀. Àsìkò tó yẹ káwọn ọmọ yín fi lọ léèwé, tó yẹ ká fi kọ́ṣẹ́ ọwọ́, ẹnìkan lọ mọ́ kéwú. At the end of the day, tó bá dọjọ́ alẹ́, wọn ò ní níṣẹ́ kan, ẹ lè jẹ wọn ọmọ wọn ò tọ́jú yín. Ṣé Ọlọ́run ló ní kẹ́ ẹ torí èdè elédè, àṣà aláṣà, ẹ̀sìn ẹlẹ́sìn kẹ́ ẹ pa tòun Ọlọ́run tó ń fún yín tì? Ta ló sọ fún yín pé ẹlẹ́bọ ò ní wọná bẹ́ẹ̀ bá ń pè wọ́n lẹ́lẹ́bọ? Oníṣẹ̀ṣe ni wọ́n. Àṣà ńlá bàbá wọn ni wọ́n ń gbé ga, bẹ́ẹ̀ ṣe ń bá àwọn ará Saudi gbé tiwọn ga, tẹ́ ẹ̀ ń bá àwọn Israeli tẹ́ ẹ̀ ń bá wọn gbé tiwọn ga. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò gbọ́ Yorùbá, kò délẹ̀ Yorùbá rí. Ẹ̀rí kanú Kùránì, ẹ gbọ́ bá dànù Kùránì, kò ń ṣe fún yín. Ẹ lè sọpá ṣe ẹni àti òjíṣẹ́ tó dára jù láti wọ̀jọba ọ̀run, láti wọ àlùjánnà, kì í ṣe fún yín, ẹlẹ́ran ara nìyín. Àwọn òjíṣẹ́ yìí ò rán yín ní tẹ́ ń ṣe, torí wọ́n kó òyàn mọ́ra gbà tán wà láyé. Ìtí ò ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ fi jàgídíjàgan tí ẹ fi ń rẹ̀ la, ẹ jẹ́ kán máa pè lórúkọ tí ò jẹ́. Àwọn pásítọ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run nílànà ti kìrìsìtẹ́nì míì o, àwọn onírọ́ tí wọ́n ń balẹ̀ ọmọ ọlọ́mọ káàkiri, àwọn kan nínú wọn ọ̀pọ̀ mẹ́un náà, pàápàá jùlọ àwọn ọmọ ìsìn, àwọn ilé ìjọsìn ìgbàlódé. Ìyàwó ọmọ ìjọ, ìyàwó oníyàwó kan parọ́ gba mọ́tò, kan parọ́ pé tó o bá sọ síìdì o ò lè jẹ́ èèyàn láyé. Àìmọye tí ò lọ ṣọ́ọ̀ṣì, tí ò lọ mọ́ṣáláṣí, tó jẹ́ èèyàn ju ẹni tó ń lọ lọ. Òun kírun wákàtí 5 kò sọ ẹ́ di bìlọ́níà. Òun lọ ṣọ́ọ̀ṣì ìṣẹ́jú kó jẹ́ Sunday school teacher, kò sọ ẹ́ di bìlọ́níà. Ìwà rẹ̀ dà? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ èèyàn láyé tí wọn ò fi ìwà ibi sí, ọ̀pọ̀lọpọ̀ wọn torí wàhálà yín ni wọ́n ń ṣe ń lọ ṣọ́ọ̀ṣì, lọ mọ́ṣáláṣí. Nígbà ẹ bá fi àìníṣẹ́ lọ́wọ́, tẹ́ ẹ fi àìmọye ọdún kọ́ èdè elédè, tẹ́ ẹ fi kọ́ Bíbélì, tẹ́ ẹ fi kọ́ igbá, tẹ́ ẹ fi kọ́ àwò, tẹ́ ẹ wà níṣẹ́ lọ́wọ́, ẹ wà máa ganu kiri. Àwa ń bú Alhaji Wasiu Ayinde, bó tiẹ̀ jẹ́ pé ọ̀nà táwọn náà gbà sọ wọn ò rò ó pé ẹ fọ́n kábẹ̀, ṣùgbọ́n ò tọrọ bí ìsọkúsọ. Ara pé bọ́ yìí tó pààyàn yìí ó ń ganu kiri, kò níṣẹ́ kan gidi lọ́wọ́ pàtó, ló sọdá pààyàn torí ó fẹ́ jẹ́yàn, ó fẹ́ jẹun. Tẹ́yìn bá ń ṣe wáàsí tó fi lélẹ̀ pé ẹ mọ́ pààyàn o, kàràn kẹ́ ẹ ṣe yẹn, kẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé àti lówó ọwọ́ Ọlọ́run ni o. Ẹ mọ̀ sọ pé béèyàn ò lówó láyé ẹ̀ṣẹ̀ ni. A rí àfáà tó sọ bẹ́ẹ̀, a rí àwọn pásítọ̀ tó sọ bẹ́ẹ̀. Bàbá pààyàn ẹ̀ ní babaláwo ni. Kí ni kápẹ́ tí ọmọ àfáà ńlá tó pààyàn ní ìsìn? Ṣé babaláwo ló náà? Kí ló dé? Ìran Yorùbá kì í rí ẹkùn kan pè lájà. Ó dijọ́ tá a bá bọ́ sínú òdodo ọ̀rọ̀, òótọ́ ọ̀rọ̀, tá a jẹ́ káwọn èèyàn mọ bá a ṣe jẹ́ nínú ìran wa, pé ìran Yorùbá kì í ṣe àbòsí. Láìsí ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ, ìran Yorùbá dúró wọ́n pé pérépéré. Kọ́mọ wá fi ìwà àwọn baba ńlá wa kọ́ wa gan, sí kò sàn ju àwọn ìwà ẹ̀sìn àti ẹ̀sìn tá a gbé dání lọ. Ọ̀dọ̀ àwọn baba wa lẹ ti máa gbọ́ òótọ́ nílékè. Irọ́ ni ó lékè láyé ni, òótọ́ ni ó lékè lọ́run.
òtítọ́ ní tọ́ni gòkè àgbà, àwọn ọ̀rọ̀ bàbá wa nù. Ṣé tí àkọsílẹ̀ àwọn ọ̀rọ̀ bàbá wa bá wà kò sàn ju àwọn ìwé tá a gbà láti ọ̀dọ̀ àwọn ará ọ̀hún wá tá a wá sọ di ẹ̀jẹ̀ wa, ṣé kò sàn jù bẹ́ẹ̀ lọ ni? Ó sàn kí èèyàn má ṣe ẹ̀sìn kankan ṣùgbọ́n kó súnmọ́ Ọlọ́run nínú ìwà, tàbí kéèyàn má tẹ̀lé ẹ̀yìn aṣíwájú àwọn ẹ̀sìn àsìkò yìí nítorí àwọn ìwà ibi ọwọ́ yín, kí èèyàn lè bá Ọlọ́run nílé. Ó sàn kéèyàn mọ Ọlọ́run kó ṣe rere ju kó tẹ̀lé yín lọ. Ṣàfẹ́ sọ pé ọmọkùnrin tó pààyàn yìí ṣé kò láwọn tó ń tẹ̀lé nínú ẹ̀sìn ni? Ó láwọn tó ń tẹ̀lé, ẹ̀yin náà ni. Mọye àáfàá ńláńlá tó ń bẹ lórí péjì ọmọkùnrin yìí. Àìmọye àwọn àáfàá ńláńlá tó wà lórí péjì ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń jáde. Àwọn ò mọ̀ rí o, kì í ṣe èèyàn rí o. Kó ṣe àásọ pọ̀pọ̀lọpọ̀ wọn ò mọṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ni. Ó dà, kò sí wàhálà. Ọ̀gá wa nílùú Ìwó, wọ́n lẹ ti ń gbé sàríà kalẹ̀, kò tí ì dé o. Wọ́n ti ń bẹ́ orí èèyàn sówó, wọ́n ti ń ta ẹ̀jẹ̀ ènìyàn. Ẹ̀sìn láwọn ẹlẹ́sìn kan ni, kì í ṣe àwọn àáfàá. Bí wọ́n bá ti rí èèyàn bẹ́ẹ̀, oníṣẹ̀ṣe ni. Ọlọ́run lọ́ba dájọ́. Ẹ má dájọ́ ènìyàn, ẹ má dájọ́ ènìyàn tí ń bẹ lára yín. Ìkà gidigidi ó ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Alàgbà apààyàn, èmi ò sọ pé kó o mọ̀ bọ́ ń bẹ̀ o, èmi ò sì ní kó o bọ́ ń bẹ̀. Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ṣé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ni? Èmi á máa pẹ̀lú ìnílùú wúrà, iná ìlú yẹn, ìlú tá a wà. Àìmọye tí wọ́n ti borí èèyàn lọ́wọ́ ẹ̀, wọ́n ní allegedly wọ́n padà fílẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀yin náà ní lọ́kàn wípé àìmọ̀yàn ni, téèyàn bá ti mọ̀yàn á bọ́ ń bẹ̀. Ó jẹ́ kí kàjẹ́ máa continue. Ìlú yẹn, ìlú tí wọ́n ti ń gbẹ̀bí fáláre, tí wọ́n ti ń gbàre fẹ́lẹ́bí, ìlú tó ti jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀ nígbà tó ò bá léèyàn nílùú yẹn. Ọlọ́run lọ́ba tí dájọ́ o. Kẹ̀rẹ̀kẹ́ wá bẹ́ẹ̀ ṣe bá gba ìran yín lẹ́nu wàhálà àti ìdààmú tó dé bá wọn yìí. Ẹ̀yin ò tẹ́ pera yín ló òjíṣẹ́ Ọlọ́run yìí, ìránṣẹ́ Ọlọ́run yìí. Ẹ bọ́ sórí ẹ̀rọ agbágbé fóònù rí kẹ́ ẹ máa sọ pé ìyà ń jẹ aráàlú, bó o láṣẹ bọ́ ń bẹ̀, àfi kẹ́ ẹ máa bára yín jà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers míì náà. Àbí ká pẹnu pọ̀ lásìkò yìí kómi ó mọ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Kànáà bẹ́ẹ̀ ìjà ní ṣá lórí social media, ẹ fẹ́ káwó. Ṣówó yìí tẹ́ ẹ bá ka tẹ́ ẹ bá kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ láǹfààní àti náà, Ọlọ́run ò ní jẹ́ kógun ó jà wá. Ẹ fura, wọ́n á gbé àwọn ìlànà kan wá tẹ́ ẹ fi láǹfààní àti máa para yín, tẹ́ ẹ fi máa gẹ́ra yín lápá àti lẹ́sẹ̀. Wọ́n ń gbébọ̀ láti ibìkan táwọn ò ti lò ó. Àìmọye àwọn olówó wọn, olóṣèlú wọn, alágbára wọn tí àwọn agbófinró ń lé mú kiri pé owó iyebíye ní kó jẹ. Kí ló dé tí kò gbé wọn lọ ṣẹ̀ríà lọ́dọ̀ wọn? Kán ti dá ṣẹ̀ríà fún wọn. Wọ́n á lè ṣe é torí pé wọ́n fẹ́ dín yín kù kán lè gba ilẹ̀ yín ni. Ṣálẹ̀ ẹ̀ mọ̀ òdodo ni, abẹ́ ẹ mọ̀ ẹ decide láti dákẹ́. Ẹ̀yin ìjọba wa, Ọlọ́run ó fún yín ṣe o ní ti dáadáa. Torí bí kẹ́ ẹ ṣe dáadáa náà láràlú ti lè gbádùn. À ń fàdúrà ràn yín lọ́wọ́. Ṣùgbọ́n ẹ ronú o, kẹ́ ẹ sì ní àròjinlẹ̀. Nígbà wo nílùú wúrà ó mọ̀ rí ìdájọ́ òdodo gbà? Tí ò ní di pé ẹlẹ́bi yóò mọ̀ relé, aláre yóò mọ̀ sùn látìmọ́lé. Ìgbà wo lẹ́ẹ̀ mọ̀ tọpasẹ̀ àwọn tí wọ́n jù sẹ́wọ̀n tẹ́ ẹ máa ní àwọn ìgbìmọ̀ láti mọ̀ bóyá ìdájọ́ òdodo ni wọ́n fún wọn àbí rọ́? Ẹ̀jẹ̀ ń sàn o.
ẹ̀jẹ̀ pọ̀ o, ẹ dájú o, ṣùgbọ́n ẹ jẹ́ á ṣàtúnṣe. Tómi ò ní rí jù báyìí lọ. Ṣeun Agboola lórúkọ tèmi láti Ṣeun Agboola Channels Radio and TV. A tún máa bára wa pàdé lórí nǹkan tó bá ń lọ nínú ìlú wúrà. Tó òdòwọ́ Ọlọ́run, òdòwọ́ Olódùmarè, Jùgbà Master, Jùgbàjọ́, Pastor Skeleti Elele. Tó bá ti wo bí, wọ́n á ní wòós wò bí.